orí mọ́mì yẹn dàrú ni ìyẹn ìyá Mohbad kọ́ nìyẹn ìyá Mohbad ni má bínú wọn ò dánú ni orí wọn dàrú ni Ìyábọ̀ mo ní orí ìyá Mohbad àbí ìyá tó ń fòkú ọmọ ẹ̀gbá donation tó bá jẹ́ pé tíjọ́ tí Mohbad kú ìmọ̀ràn tí mo gba ìyá Mohbad àti ìyàwó Mohbad tó bá yẹ pé wọ́n gba tèmi ni. tó ẹ̀yin èèyàn wa ṣé dáadáa lẹ wà ẹ kú àsìkò yìí ẹ kú déédéé ìwòye ẹ̀yin èèyàn wa ẹ̀yin èèyàn tí ẹ kò bá gbàgbé ẹ mọ̀ wípé a post fídíò pé màmá wa Madam Sajẹ wọ́n fi àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wọ́n fi ránṣẹ́ sí Lizzy Anjorin lórí ọ̀rọ̀ tí ó wà láàrin òun pẹ̀lú Ìyábọ̀ Òjó ṣùgbọ́n ní báyìí o ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin máa ti jáde láti wá fèsì sí ọ̀rọ̀ màmá wa Madam Sajẹ ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ wo fídíò yìí dé parí nítorí wípé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ fídíò yìí gan ni Lizzy Anjorin tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa ìyá wa Madam Sajẹ ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa kálọ nínú fídíò yìí. oṣù tí rìsọ́ọ̀dù mayọ̀ ẹ ti rí lára àwọn obìnrin tó bímọ fún Lánrè Tẹríba tó ń kọ gospel èèyàn dáadáa ní Lánrè Tẹríba ò bọ̀ ṣẹ́rẹ́ lèyí nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá Mohbad yẹn ó ti ṣẹlẹ̀ sí rí o ẹ wo ẹ̀sìn tó jọ ń fi bàbá Mohbad àti ìyá Mohbad ṣe nígbà tí Ìyábọ̀ Òjó gbé court letter wá lára àwọn tó bá Ìyábọ̀ Òjó post court letter tó ń jọ fídíò nù ilé mi òun rèé ọ̀rọ̀ sì máa kàn àmọ́ kò tí ì dọ́dọ̀ ẹ̀ sì dúró ná ẹ jẹ́ ká gbọ́mọ yẹn fi ìyá Mohbad àti bàbá Mohbad tí wọ́n ń fi òkú ọmọ ẹ̀ gba donation ẹ jẹ́ ká jọ wo bó ṣe rí. Màmá Adébímpé mo rí kéèsì tẹ́ ṣe fún mo rí fídíò tẹ́ ṣe fún Madam Sajẹ ìyá Adébímpé mo rí fídíò tẹ́ ṣe fún ìyá Madam Sajẹ ṣe rí film industry ọ̀rọ̀ tí kàn wọ́n ọ̀rọ̀ sì máa kàn wọ́n ṣe rí tá bá rí àwọn àgbàlagbà Màmá Adébímpé mo rí show tẹ́ ṣe fún màmá wa dáadáa Madam Sajẹ mi ìwà fẹ́ pè yín kí n máa rojọ́ torí mi láì kí n máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn wá bá mi ló wà kí n aago yẹn lè jábọ́ wá bá mi délé. mo rí Màmá Adébímpé mo rí fídíò tẹ́ ṣe bà ṣe rí tábálíkà wọnú ọ̀rọ̀ àwọn onítíátà lálẹ́ anyway bóyá kí n fẹ́ kan yà ń bẹ̀ ṣe rí lórí ọ̀rọ̀ cyberbully yìí kò sí ẹ̀dá kankan tí mo máa spear I will tell the whole world my experience I will tell the whole world my experience maybe my experience will help other people in future. Sherry Madam Sajẹ màmá wa dáadáa ni wọ́n jẹ́ ní film industry. Mi ǹdẹ̀ lè sọ pé èmi náà ń bá wí mo dẹ̀ tún lè sọ pé èmi náà ń bá wí pẹ̀lú experience tí mo ti ní pẹ̀lú Madam Sajẹ. Màmá dáadáa ni wọ́n jẹ́ sí wa ní film industry wọ́n dẹ̀ ṣètọ́jú wa dáadáa ní film industry. Experience tí mo kàn ní pẹ̀lú Madam Sajẹ ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn tí mò ń ya fíìmù 8 papọ̀ part 1 and 2 mẹ́rin nígbà tá à ń cast mo ní kán bá mi cast ìyá wa dáadáa Madam Sajẹ. Àwọn crew member kan dẹ̀ sọ pé kìnnìkan mo nínú mo ní sọ pé màmá wa dáadáa ni wọ́n a dẹ̀ cast wọn
Lekki phase 1 ní location wa. Ìgbà yẹn mò ń gbé nílé mi rent ní Lekki phase 1. Alwajud tán wà l'Abẹ́òkúta. Wọ́n lè jẹ́ ẹlẹ́rìí mi. Àwọn crew member olórúkọ bọ̀bọ̀ kan báyìí máa wọ orúkọ bọ̀bọ̀ yẹn jáde. Wọ́n lè jẹ́ ẹlẹ́rìí mi. PM production manager àwọn náà máa fún gbogbo wa níbi tá máa sùn àti bá ṣe máa jẹun. Àwa ò mọ nǹkan kan nípa ẹ̀. Hotel tán fún màmá wa dáadáa Madam Shaje. Ó dá pé hotel yẹn jìnnà. Àbí mi ò understand hotel yẹn. But nǹkan tí mo mọ̀ ní wípé gbogbo bí tá máa ń gbà fún production wa ibi dáadáa ni. So mi ò mọ nǹkan tí PM production manager mi ò mọ nǹkan tó ṣe fún màmá wa Shaje, màmá dáadáa. So ngbà tí Madam Shaje dé ní ọjọ́ kejì tí mo fẹ́ kí wọn bọ́ èdè mo fẹ́ kí wọn. Madam Shaje dẹ̀ bọ́ sí lẹ́nu mọ́tò. Madam Shaje wá bínú bí abiyamọ pé irú òṣì wo ló ń bá kiri, ìgbérawọ́ gáwo ló bà lé ẹ, kí ló ṣe ẹ́ tí ò ṣèyàn kan rí, kí ló fẹ́ dà nílé ayé ẹ, àtijọ́ tó ti dáyé ṣe bí mọ́tò tó ń gbé kiri náà ni, àbò ní nǹkan kan míì tó ń gbé kiri nílé ayé ẹ, ilé tá a dúró síwájú ẹ yìí mo rò ẹ pin o ò lè kọ́rú ẹ̀. Wọ́n kúkú wà láyé wọ́n dẹ̀ bí títí wọn. Wọ́n wà láyé wọ́n dẹ̀ bí títí wọn. Inú mi dẹ̀ dùn wípé wọ́n wà láyé, ẹ̀mí wọn á dẹ́gùn, ẹ̀mí tiwa náà á gùn. Wọ́n sọ̀rọ̀ yẹn tó pọ̀ gẹ́gẹ́ bí abiyamọ. Mi mọ nǹkan tí PM production manager ṣe fún wọn. Ọ̀rọ̀ yẹn pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ lè jáde lójú mi lọ́jọ́ yẹn ẹ̀jẹ̀ máa jáde. Ó ní bàbá kan Alwajud ní l'Abẹ́òkúta. Gbogbo àwọn onítíátà ló mọ̀ tí n bá parọ́ kí wọ́n pè lálẹ́ pé mo purọ́ mọ́ Madam Shaje. Àmọ́ mi ò fi bínú. Ṣé ìyá tó bí mi ò sọ jù bẹ́ẹ̀ lọ sí mi rí? Mi ò lè bínú. Ọ̀rọ̀ yẹn pọ̀. Kódà ọ̀rọ̀ abiyamọ tí màámi Madam Shaje sọ sí mi lọ́jọ́ yẹn. Mi pray kan sọ fún ọ̀tá mi. Mi pray kan sọ fún ọ̀tá mi. Alwajud ní pé ìyá wa ṣé Lizzy ṣẹ̀yìn ti tẹ́lẹ̀ ni. Wọ́n ń fáyà ọ̀rọ̀ yẹn lọ ni non-stop. On fire sọ̀rọ̀ gan. Àmọ́ lọ́jọ́ yẹn ọ̀rọ̀ yẹn lè dùn mí. Wàláì ọ̀rọ̀ abiyamọ ni. Ọ̀rọ̀ abiyamọ ni. Torí wípé ní ọjọ́ yẹn gbogbo system mi dàrú. Ara nǹkan tó sọ lọ́jọ́ yẹn tó dùn mí jù. Màmá mi lè sọ. Òun náà ni wípé àwọn rò mí pin pé ilé ta lọ ṣiṣẹ́ níwájú ẹ̀ pé mi ò lè kọrú ẹ̀. Pé so kí ni ìgbéraga kí ló ṣì tọ́ta mi ń bá ká. Pé ṣé gbogbo nǹkan tí mo ní láyé mi ṣojú mọ́tò tí mo gbélé yìí lọ. Ọ̀rọ̀ yẹn pọ̀ gan. Ọ̀rọ̀ abiyamọ ni. Ọ̀rọ̀ abiyamọ ni. Abiyamọ tòótọ́ ni màmá. Ṣẹ́rígbà mi wà tí màmá mi bá wà láyé màmá mi náà lè sọ náà. Tí n bá dẹ̀ parọ́ fún wọn kí wọ́n jáde àdàbí lèmi máa ń bá dì. Èmi ò ṣépè àdàbí ni. Èmi ò ṣépè. Màámi alálùbáríkà Madam Shaje wọ́n sọ ọ̀rọ̀ yẹn. Mo wá pe Alwajud. Mo pè sínú mọ́tò. Ní ìwà àdúgbò tí mo wà yìí mo ti wá ná ilẹ̀ kan tẹ́lẹ̀. Ní àdúgbò yẹn mi ò ra ilẹ̀ yẹn. Alwajud ṣáà bá mi bẹ̀ wọ́n pé kí ló at the end of the day wọ́n ní hotel kan gbà fún wọn ní ó dá. Alwajud wá ní ẹ mọ̀ pé ọmọ dáadáa ni Lizzy ẹ bá ti sọ fún ẹ mọ̀ pé kò sí nǹkan kan tẹ́nibọ́dí lè ṣe
production tá à ń ṣe yìí kódà wọn ò fẹ́ lóyìn Lizzy ló sọ pé rọ́ o màmá òun lẹ jẹ́ bó ṣe wá kún ọyìn lé tó ọ̀rọ̀ yìí pọ̀ ìyá wa wọ́n dẹ̀ bínú gan gẹ́gẹ́ bí abiyamọ wọ́n bínú gan ọ̀rọ̀ yẹn pọ̀ nǹkan tí mo sọ pé ọ̀rọ̀ abiyamọ ni màmá sọ ni wípé ọjọ́ yẹn ni mo ra ilẹ̀ ọjọ́ tí màmá dáadáa Àbẹ̀ní màmá wa Àbẹ̀ní ọjọ́ tí wọ́n sọ̀rọ̀ yẹn sí mi ọjọ́ yẹn ni mo ra ilẹ̀ ọjọ́ yẹn ni mo ra ilẹ̀ tí mo dẹ̀ rà lánàá yẹn níjọ́ tán sọ̀rọ̀ burúkú yẹn sí mi ilẹ̀ yẹn ló jẹ́ kí n di estate owner lénìí torí wípé ní ọjọ́ yẹn mi ò lè ṣiṣẹ́ mọ́ Alwajud mo wá pè wọ́n sínú mọ́tò mo bè lọ́wọ́ Alwajud mo ní èlò lówó production kù wọ́n bá mi kà mo gbówó yẹn sẹ́yìn mọ́tò mo gbé èèyàn kan náà dání mo pe ọmọ tí ó lọ filẹ̀ hàn mí previously mo pe ọmọ yẹn tiẹ̀ wá location níbí rú àná lọ́jọ́ yẹn lọ́hùn mo wá pè ibo lówó lòun tí òun bọ̀ ní wá ilẹ̀ tó mú mi lọ wò lọ́jọ́ yẹn ibo lówó sọ pé mo ní á mú mi lọ ó dẹ̀ mú mi débẹ̀ in fact ngbà tá a débi tí mo ti fẹ́ ra lẹ̀ wọn ò dá mi lóhùn wọn ní ṣerú kékeré ló fẹ́ ra lẹ̀ wọn ò tiẹ̀ dá mi lóhùn ọjọ́ yẹn jẹ́ ọdún kọ̀ọ̀la báàrọ̀ ọjọ́ ọdún ni màmí sọ̀rọ̀ yẹn sí mi ṣẹ̀mọ̀rọ̀ yẹn dàbí ìgbà tí mọ́mì mi bá wà láyé wọn lè sọ sí mi náà kò sí big deal ńbẹ̀ kò sí big deal ńbẹ̀ yìí ló so àwọn ọmọ onílẹ̀ yìí ò fẹ́ talẹ̀ àwọn ọmọ onílẹ̀ yìí ò tiẹ̀ dá mi lóhùn lọ́jọ́ yẹn but Alwajud àtọmọ tó mú mi lọ́wọ́ sọ pé ó lówó lọ́wọ́ ẹ má fi statue ẹ̀ jọ́ọ̀jì igi owó ló dúró yìí ẹ má fi statue ẹ̀ jọ́ọ̀jì ọdẹ ní iye báyìí nílé àwọn ọmọdé kan gbówó jáde nínú boot mo dẹ̀ sanwó lẹ́yìn lọ́jọ́ yẹn mo sanwó lẹ́yìn ọmọ tó mú mi lọ síbi ilẹ̀ yẹn ọmọ yẹn wá owó agent tí mo fọ́ ọmọ yẹn ní after some months so kí ni mo fẹ́ fààyàn ni wípé ọmọ yẹn gba owó agent lọ́wọ́ mi lọ́jọ́ yẹn ìgbà tó di after few months ọmọ yẹn wá bá mi nílé ọ̀dọ̀ mi ní Lẹ́kì phase 1 ọmọ yẹn dẹ̀ ní kí n wọnú mọ́tò òun fẹ́ gbé mi débi kan mo ń lọ Evoque white ngbà yẹn ọmọ yẹn dẹ̀ drive mi dórí ilẹ̀ mi kò sọ́jọ́ tá a ra lẹ̀ yẹn abẹ́ igbó la gbàdénú ẹ̀ so ìgbà tí màá fi dé orí ilẹ̀ mi apá ọ̀kadà ti wà ń bẹ̀ so àríbi fẹsẹ̀ rìn dé orí ilẹ̀ yẹn ọmọ ẹ̀dá sọ fún mi pé owó agent tí mo fóun ló fi bá mi ṣe fẹ́ǹsì sí orí ẹ̀ mo dẹ̀ pé ọmọ ẹ̀ ti ṣe fẹ́ǹsì orí ẹ̀ mo dẹ̀ lọ kọ́ dó ibẹ̀ yẹn from Abramadé Sànyà dé ilé mi ẹ̀ kò sílé ẹyọ kankan pàtàkì ẹ̀kọ́ bẹ̀ tán Àríkẹ́ ní ká máa kó lọ bẹ̀ already mo tiẹ̀ ti sọ fún landlord wọn pa à ń kó lọ wà á lè fi bẹ́ẹ̀ meet up náà Àríkẹ́ ní ká máa kó lọ so Àríkẹ́ ṣáà ló fún mi ní courage pé mọ́mì àwọn èèyàn máa dé bá wa ń bẹ̀ so inú bẹ́ẹ̀ ni mo wà ni mo ti bẹ̀rẹ̀ sí ní ra a plot 2 plot 3 plot tó wá di pa di estate owner lénìí àwa fi di àwọn a plot 2 plot ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí abiyamọ tí wọn bá sọ̀rọ̀ yẹn sí mi lọ́jọ́ yẹn mi ò ní lọ ra ilẹ̀ yẹn ṣó ti yé so màmá débi ń pé gbogbo ibi táwọn ọmọ yín bá ń dé wọn ò ní pàdé ìṣẹ̀dá bí Ìyábọ̀ Òjó then màmá Sàláwà Àbẹ̀ní ìyá tí mo fẹ́ràn dáadáa ni tó dẹ̀ fẹ́ràn mi ìyá Sàláwà Àbẹ̀ní ìyá dáadáa ni tó fẹ́ràn mi kódà without paying her kọ́bọ̀ ìyá tó máa ń kọrin fún mi ni láì gba kọ́bọ̀ yẹn màmá Àbẹ̀ní Sàláwà bọ̀ ṣe mọ̀ pé gbogbo ẹ̀yin abiyamọ tẹ̀ ń wò mí àwọn ọmọ yín èyí tó bá jẹ́ akíkanjú ẹ mọ̀ pé àwọn lẹ̀ kì í tètè rí pé ṣe mọ̀ èyí tó bá jẹ́ akíkanjú náà àwọn ọmọ yín èyí tó bá jẹ́ pé ọmọ ṣiṣẹ́ ni ó lè má ráyè kóun lọ wò yín lójoojúmọ́ àbí kẹ́ pé kó má ráyè àbí nǹkankan mo rántí pé màmá Sàláwà ṣe dáadáa sí mi gan nígbà tí mò ń joyè ní 2019 màmá Sàláwà ṣe dáadáa sí mi nígbà tí mò ń sin òkú mọ́mì mi
ìyá Sàláwà ṣe dáadáa sí mi Sàláwà bẹ́ẹ̀ ni màmá dáadáa ni ìyá ẹ̀ ṣe dáadáa ìyá ẹ̀ dúró tì mí bí ìyá ṣé mọ̀ nítorí pọ́n ti rí ìyá yẹn mọ́ mi torí pọ́n tán bá ti rí èèyàn mọ́ yín pressure máa ń pọ̀ tán bá ti rí èèyàn mọ́ yín ọ̀ tán bá ti rí pẹ́ láìkè èèyàn mo kàn ń sọ eléyìí fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ bá ṣe ń wọ film industry pé àwọn tẹ́ ẹ bá fẹ́ràn ẹ má gbé wọn sójú ayé wọ́n lè fi wọ́n gbé yín ṣubú tẹ́ ẹ bá ní strong shock absorber àwọn tẹ́ ẹ fẹ́ràn tẹ́ bá gbé wọn síta irú àwọn Ìyábọ̀ Òjó lè fi wọ́n gbé yín ṣubú ẹ kọ̀ wò pé ibi tí mo love mọ́mì mi dé kí lórí tán yẹn ṣe báyìí mo rántí pé ní 2019 ẹ mọ̀ pé ìyá ẹ dúró tì mí gbogbo ìgbà tí mò ń joyè ní 2019 àjọ wà lórí ẹ́ńtà ni ìyá ẹ dúró tì mí ìyá ìgangan ló ṣe ìyá mi lọ́jọ́ oyè ẹ rí pé after oyè làwọn Ìyábọ̀ Òjó àtọmọ afẹ́ bẹ̀rẹ̀ ogun yẹn mami Sàláwà wá pè mí mi ò gbágo wọn torí èmi nìkan ni mo lè understand the bully tí mò ń go through mi ò gbágo mami later mo gbágo wọn mo sọ mo ní mami mo ń go through a lot wọ́n ní kíní mo ní mami àwọn people máa pa ọ̀tá mi mami mo ń go through a lot àwọn people máa pa tí wọ́n bá rí bí ijọ́ tí Esabod ṣépè fún àwọn ọmọ ẹ̀ àtàwọn ọmọ Ìyábọ̀ Òjó mami ò ní ní kí n dákẹ́ mo understand wọn tẹ́ bá wo nǹkan tí mi ṣe lè bínú sí mami Sàláwà Bẹ̀ní ni wípé tẹ́ bá wo mama Sàláwà Bẹ̀ní àtàwọn ọmọ wọn they are not social media person so I cannot expect them to understand ibi tí bàtà yẹn ti ń ta mí lẹ́sẹ̀ ṣé mọ̀ pé nígbà tí Esabod sọ pé mo rí oògùn mọ́lẹ̀ táwọn èèyàn ń gbowó padà èmi ni mo mọ gbogbo nǹkan tí mo gbé tà tí mo fi ṣe refund ṣé mọ̀ pé ní tí ò bá yá mi lówó fi ṣe refund kò lè mọ nǹkan tí mo go through then ẹ mọ̀ pé wọ́n ti gbé òhò mi síta ń bì báyìí bí mo ti ń fọ́mọ lọ́yẹ̀ wọ́n gbé òhò mi síta wọ́n gbé òhò ọkọ mi síta wọ́n ṣe death certificate ọkọ mi wọ́n ṣe death certificate àwọn ọmọ Ìyábọ̀ Òjó láì ṣọkọ mi ṣé mọ̀ wọ́n gbé international passport mi wọ́n gbé síta ṣé mọ̀ alájì náà try láti sọ fún wọn pé màmá ẹ mọ̀ pé mi náà kì í sọ̀rọ̀ ṣé rí gbogbo ìgbà tí ó sọ̀rọ̀ yẹn nǹkan bàjẹ́ tán ìgbà tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ni àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń padà wá kò sí anybody tí ó ń patronize ọ̀tá wa mọ́ nígbà tí ó dákẹ́ yẹn ẹ má wọrí ẹ ṣáà má wọrí ṣé ń gbọ́ mi o ẹ jọ̀ọ́ ẹ bá mi block àwọn tó bá ń ṣe ṣé ń gbọ́ mi o mo fẹ́ gbé receipt wá lẹ́yìn show eléyìí o mo fẹ́ gbé receipt wá kẹ́ lè bá rí nǹkan tí Ìyábọ̀ Òjó àti àwọn tí Ọlọ́run rán sí mi gbogbo nǹkan tó ń ṣe fún mi kẹ́ lè bá rí abẹ́ màmá títí màmá nínú as a fact màmá ní pé fún pé mo dé Esabod lóhùn kí n má tún dé ilé àwọn ọmọ adẹ̀ dìde lọ́jọ́ èmi àtàlájì adẹ̀ kúrò ní ọ̀dọ̀ màmá dáadáa mami Sàláwà ṣe rí màmí tán ní pé kí n má délé àwọn ọmọ wọn mọ nǹkan tó ń ṣe ìyá oníyà àwọn ọmọ èkó síta àwọn ọmọ èkó jẹgbá ṣé èmi ni màmá kó lọ jẹgbá lọ́dọ̀ àwọn Ìyábọ̀ Òjó àtàwọn Gistlover mo understand màmá dáadáa you don't understand ó pẹ̀lú nǹkan tí mo ṣe sọ wípé ìyá Mohbad ìyá Naira Marley kó jáde kó wá defend ọmọ ẹ̀ torí Ìyábọ̀ Òjó ti bayé Naira Marley jẹ́ lọ́dọ̀ àwọn ìyá àgbàlagbà kan tí Naira Marley ò fura sí tí àwọn ìyá yẹn ò bá dẹ̀ mọ̀ ó tọ́ ó ṣeé ṣe kó dínà Naira Marley tí Ìyábọ̀ Òjó bá fẹ́ bá tìyàn jẹ́ ó máa kó láti ilẹ̀ ni Ìyábọ̀ Òjó ó máa kó láti ilẹ̀ ṣó ti yé yín òun mo ṣe ń fi ìbínú sọ̀rọ̀ sí ìyá Naira Marley lánàá pé kó jáde kó náà wá ṣe àdàbí tí ò bá ṣàdàbí Ìyábọ̀ Òjó á bá tọmọ ẹ̀ jẹ́ tán kí Ìyábọ̀ Òjó tó jáde fún ẹ Ìyábọ̀ Òjó máa ti ṣiṣẹ́ lábẹ́lẹ̀ á ti bà ti tiẹ̀ jẹ́ lọ́dọ̀ gbogbo àwọn tó fẹ́ràn ẹ ìtorí ẹ̀ Ìyábọ̀ Òjó ò ṣe níláárí nínú ayé kò lówó kò láṣọ lọ́rùn kò níláárí kò ní ẹ wo ó lóun ṣe lọ́ǹṣì ní kaná ẹ wo ohun tó wọ̀ sọ́rùn ọlọ́kadà gan gbọ́dọ̀ wọ́rùn kan tí Ìyábọ̀ wọ̀ àwọn ọlọ́kadà àwọn tó ń tata létí títì wọ́n ní owó ju Ìyábọ̀ Òjó lọ anybody tó bá ti ń ṣiṣẹ́ ọwọ́ ó ní owó ó ní lárí olórí burúkú ní Ìyábọ̀ Òjó ṣé ń gbádùn mi o mami ṣáà
ní kí má dé ọ̀dọ̀ ẹ mọ̀ bí ṣe máa feel now. Ẹ mọ̀ bí ṣe máa feel. But mi ò tún wá feel much because díẹ̀ ni tàlàbá nínú ìbejì. Má ṣe bí ìyá kò lè dàbí ìyá. Má ṣe bí bàbá kò lè dàbí bàbá. Ọlọ́run fún gbogbo abiyamọ lẹ́mìí gígùn. Kárí ẹ̀mí ṣe ìyá àti bàbá àwọn ọmọ wa. Torí pé etí ò sí mọ́ orí dàpọ̀ láìbì. Mo mọ̀ pé tí màmá mi bá wà láyé, mami ò ní wẹ́ Sábọ̀dù nírun àti Ìyábọ̀ Òjó. Àgàgà Sábọ̀ Òjó tẹ́ Sábọ̀dù jáde tó ní pé òun máa gbé àwọn ọmọ òun sí. Gbogbo ṣó ti Dọ́kàsì ṣe, gbogbo ṣó ti Sọjí ṣe, tí mami bá wà láyé, mami ò ní wò wọ́n ràn. Ayé ti dá mami mọ̀ tipẹ́tipẹ́. But mo dúpẹ́. Ṣé ń gbọ́ mi o ẹ̀yin èèyàn mi. So mo ṣá kúrò ní ọ̀dọ̀ màmí lọ́jọ́ yẹn. So níjọ́ tí màmí wá lọ kọrin fún Ìyábọ̀ Òjó, Ìyábọ̀ Òjó mọ géèmù tó gbà. Ṣé mọ̀ pé bó jẹ́ méjì mẹ́ta nu wọn, màmí Sàláwà Àbẹ̀ní náà máa bá sọ̀rọ̀. Ṣó ti yé yín? Bó jẹ́ méjì mẹ́ta, wọ́n mọ nǹkan tó ń ṣe. Wọ́n mọ nǹkan tó ń ṣe. Tẹ́ bá rí wípé bàbá wa Sunny Adé náà, dádì mi Sunny Adé, ẹ rí pé kò sí kankan tó lo bàbá Sunny Adé nínú wọn. Ẹ rí pé ìgbà tí mo lo bàbá Sunny Adé ẹ̀kíní ẹ̀kejì làwọn náà lọ lo bàbá yẹn. Nígbà tí yẹn ọmọ afẹ́ Ìyábọ̀, ẹ rí pé lẹ́yìn náà ti lo bàbá yẹn, wọ́n ti ju bàbá yẹn náà ti padà ńbẹ̀. So bí Ìyábọ̀ ṣe máa operate yẹn. Now tí màmí Sàláwà Àbẹ̀ní lọ, mi ò rò pé mo sọ̀rọ̀ yìí. Ṣó ti yẹn nǹkan tó jẹ́ kí n sọ̀rọ̀ yìí òun ni màmí Adébímpé ọ̀rọ̀ ọmọ tó ṣe fún mi láàárọ̀ yìí. Mo wá fẹ́ kí màmí má bínú jìnà, mo fẹ́ kí màmí mọ stand màmí dáadáa, màmá wa màmí Àbẹ̀ní àti màmá wa Sàláwà, in case ìjọ́ tí Ìyábọ̀ Òjó bá tún fẹ́ lò wọ́n as instrument láti máa attack wa, mo fẹ́ kẹ́ ẹ mọ stand èmi àti wọn.